Ah, a kú bí ìlú wa ṣe ń lọ yìí o, a kú bó ṣe ń lọ, a kú bó ṣe ń lọ. Ẹ̀rù dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ba gbogbo ènìyàn. Hmm. Torí bá wí, a kú bá rè wí, ọ̀run ni gbogbo wa jọ ń lọ. Ìyẹn tọ́run bá wà. Lákọ̀ọ́kọ́, gbogbo àwọn tí wọ́n pera wọn ní ìmọ̀le, torí mi ì lè máa pa àwọn yẹn ní Muslim. Àwọn alákatakítí ẹ̀sìn, àwọn wèrè inú ẹ̀sìn, àwọn tí ó jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn ló máa ń wù wọ́n láti fi ṣe ẹ̀sìn tiwọn. Àwọn tó jẹ́ pé Ọlọ́run tiwọn tó sọ fáwọn pé tí wọn ò bá ti pààyàn, wọn ò tí ì sin òun. Àwọn asínwín yẹn dẹ̀ sì tún sin Ọlọ́run yẹn. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé àti Bíbélì àti kí náà ń pè yìí àti Alukuran méjèèjì àwọn èèyàn ló kọ. Tó bá jẹ́ pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ ni wọ́n ṣe kọ síbẹ̀ tán dẹ̀ gbé fún olúkálukú wa pé olúkálukú mú ẹ̀sìn tiẹ̀. Wọ́n ti design síbẹ̀ pé kí gbogbo wa kó para wa dànù. Kí gbogbo wa ká ẹ̀ǹdì exist, ká má exist mọ́, ká ẹ̀ǹdì ẹ̀mí ara wa. For the fact say some people no dey hear this Yoruba thing because then they tell me say make I dey speak English at times, and the English no be the thing wey I wan speak for this program. Me I be wan make we go to our Bible. People wey be say dem dey die because their pastor told them not to fight back. Ṣé ẹ rí tí ojú bá ń ṣepin, ẹ yọ ìpín inú ojú, ẹ fi hàn ẹni tó lójú kó dẹ̀ mọ̀ pé inú ojú òun ṣepin. Ṣùgbọ́n Nàìjíríà ọ̀rọ̀ wa ò rí bẹ́ẹ̀. Wọ́n ti fi ẹ̀sìn ba ayé gbogbo lódì wa jẹ́ pátápátá. Ẹ̀sìn ti sọ wá dìdàkudà. Tẹ́ ẹ bá dé ẹ wò Bíbélì rèé, ṣé rí, ẹ lọ sí Deuteronomy, kẹ́ ẹ lọ sí orí 13, open to chapter 13. Read from first till the end of that Deuteronomy chapter 13. Kẹ́ ẹ wá wò bóyá Ọlọ́run àwọn onígbàgbọ́ ò sọ fún wọn pé gbogbo àwọn tí ò bá ti sin ẹ̀sìn tiwọn náà kí àwọn Kìrìsìtẹ́nì kí wọ́n pa wọ́n. Ibi tí wọ́n tún sọ dé ń bẹ̀, wọ́n tó bá jẹ́ ọmọ tó bí ni ò bá ẹ̀sìn Ọlọ́run tó ń sìn pé kò gbẹ̀mí lẹ́nu ẹ̀. Pé ọwọ́ ẹ̀ idà ẹni kọ́kọ́ rí tí ó kọ́kọ́ gún ọmọ yẹn pa, àbí tí ó máa kọ́kọ́ pa ọmọ yẹn dànù. Ẹ lọ síbẹ̀ o, Bible ẹyọ kan ni o. Téèyàn kan bá sọ fún mi pé in the Old Testament God told us not to go there again. Even the new one will tell you pé ẹ máa rìn dìn. Àwọn èèyàn kan dédé ń wọlé, wọ́n ní Ọlọ́run tàwọn ní kán pa àwọn tí ò bá sin àwọn Ọlọ́run tiwọn. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń pa, ẹni you are waiting for God to come and fight for you. Amẹ́ríkà tó sọ pé òun fẹ́ wá yẹn, is it the God that you people are waiting for? Ẹ jọ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú Bíbélì, tọ́lọ́run ó bá tiẹ̀ jà fún wọn, ó máa jẹ́ kán ṣẹ́gun níbọ̀ tí wọ́n mú idà àti ọkọ̀ àti àdá wọn, wọ́n mú dání ni tó fi ń ja ogun, tó fi ń gba ilẹ̀ tí Ọlọ́run ní kán gbà. Ṣùgbọ́n kò ń ṣe ní ti Kìrìsìtẹ́nì. All of us have been brainwashed. Some people will be killing you. You are not even defending yourself again. Tẹ́ ẹ bá máa sọ ń sìn ẹni tẹ́ ẹ bá kú lẹ́ máa rọ́ lọ́hùn. Ẹ̀yin onígbàgbọ́ ẹ máa ń ṣàṣìṣe. Gbogbo àṣìṣe tí wọ́n kọ sínú Bíbélì ló pọ̀ tó yìí. Tó bá yá bẹ́ẹ̀ ṣe ń wò yìí, tó bá yá, ṣé mọ̀ pé ká sọ pé Christianity òun ló dominate world ń sìn. Àwọn náà pọ̀ jù tẹ́ bá kà wọ́n dáadáa. Ṣùgbọ́n tó bá yá péréje báyìí ni Kìrìsìtẹ́nì máa kù, wọ́n máa pa yín tán tẹ́yẹ̀ ní kù nǹkankan. Ẹ ní sí inexistent mọ́ táyé bá ṣì wà. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀, ṣé mọ̀ pé nínú ẹ̀sìn, nínú Bíbélì tá gbé dání, ọkùnrin kan ò lè níyàwó méjì láwọn apá ibì kan, torí èmi ríbi tí Dáfídì ti níyàwó tó pọ̀. Ẹni Old Testament àgbà. Ní àwọn Mùsùlùmí ń sìn, ẹyọ kan fẹ́ mẹ́fà, wọ́n tẹ̀ ti kúrò lórí mẹ́rin. Wọ́n máa fẹ́ mẹ́fà, wọ́n máa fẹ́ méje, wọ́n á fẹ́ mẹ́jọ pàápàá, wọ́n á dẹ̀ bímọ lọ bí ẹlẹ́dẹ̀.
ṣùgbọ́n gbà tí ọkọ àti ìyàwó kan bá ti múra wọn nínú kinní kan, God say we should marry only one wife and kinní kan, and at the end of the day kí ni ó ṣẹlẹ̀? Wọ́n á bí méjì, wọ́n á pàdídé, wọ́n á ní country is not laughing, country is not smiling, èyí tó bí jù àbí mẹ́ta, èyí tẹ́ tó bí náà tó bá máa bímọ wọ́n á ní now it is not time to have so many kinní, just marry one wife, have one child. Tó bá yá ẹ padà yàgàn, gbogbo nǹkan tó ń lé yín yẹn yóò lé yín pa, ẹ̀yin Kristẹni. There's nowhere in the Bible that I read. Ẹ wo, this is this Bible that I want to show you. Tuntun ni mo rà, tuntun. 17 years ago I bought it new. Èmi mo kà báyìí. So there's nothing tẹ́ fẹ́ fi yàn mí jẹ, tẹ́ fẹ́ fi gbá mi inú ẹ̀. Because you cannot read your Bible, wọ́n wá sọ yín dẹrú. Gbogbo ìdámẹ́wàá tó ń sọ pé ẹ ṣe gbá ìdámẹ́wàá ẹ ṣe kinní kan yẹn is because of àwọn opó, àwọn ọmọlé Léfì, àwọn tí ò ní bàbá, àwọn tí ìyà ń jẹ, tó bá dénú ilé ìjọsìn wọ́n á lè rí nǹkan jẹ kí ibẹ̀ yẹn má bàa ṣòfò. Ìdí tán ṣe ń gba ìdámẹ́wàá nìyẹn. Do you know why they collect ìdámẹ́wàá from you nowadays? Do you know? They used it to enrich themselves. If you like, let the diaconess in that church lost his life. The children will not have anything to inherit in the church. They will not give them food. They will not assist them. Mo ti rí ibi tí òkú ti kú rí. As of that time, bóyá 8 years ago, tí bàbá bíi pastor náà ní bọ̀ kò tí nípò, ó kú níbi tán rán lọ kó lọ máa ṣe kinní bẹ̀. Ẹ̀ẹ̀mẹyẹ tí wọ́n ní ṣọ́ọ̀ṣì fún, wọ́n fún wọn 10,000 kan náà fi ṣe burial. Ká tiẹ̀ sọ pé nǹkan ṣìpù ń gbà yẹn jọ 10,000 naira ṣóun náà máa fi ṣe burial. That is what we see because you can't read your Bible, because you don't know what is going on. I'm so sorry to say this. Christian, you are losing. Ẹ gbàgbé concert tẹ́ ń ṣe jọ o. Ẹ gbàgbé gbogbo wọ́nranwọ̀nran tẹ́ ń kó jọ tẹ́ máa ní you are doing concert, you are doing this thing. Do you know what Muslims are doing? Do you know what Boko Haram are doing? Ẹ lè dé average àwọn Muslim ń sìn. Wọ́n ní nǹkan tó fi ń ṣọ́ ara wọn. You will see one afa will just say Allah Akbar. Ó bá máa wọ ahọ́n ẹ̀ ó ti ní nǹkan tó lò. God has given you every privilege to fight and defend yourself. See what happened at Eruku in Kwara State. Ẹ gbàgbé àwọn ọmọ ẹrú tó ń sọ pé Kwara State is not even Yoruba. Ṣé ẹ rò pé North ni wọ́n target ni? They only started there. They are coming to this side. If we don't have anybody to rescue us, we are gone. We are done for. Bẹ́ẹ̀ bá ń sọ Hausa gan díẹ̀ ni mo gbọ́ bẹ́ẹ̀ kẹ́ni kí n kọ́ Igbo lénìí. I may not be able to understand what they are saying. Ká máa sọ pé kán wá sọ pé kí gbogbo wa máa ka Lárúbáwá. Do you know how difficult it will be? Oh my God, Christian, you are losing. If you like, understand what I'm saying. If you don't like, don't get it. As far as I am concerned, the Christians are losing. Wọ́n ti gbé ìgbìmọ̀ dìde ń sìn, wọ́n ń jà. Ṣé gbogbo ìgbà tí àwọn Mósè tó ń kọjá láginjù tó ń jà tó wọ́n mú wọn jáde pẹ̀lú ọwọ́ agbára tẹ́ ń pariwo yẹn sọ́wọ́ agbára, ṣé bàbá ló mú wọn, Ọlọ́run náà ló mú wọn, wọn ò jagun rárá tó fi débi tán lọ. Wọ́n kàn ń lọ yọ́rọ́yọ́ ni. Débi pé ìjọba kan Joshua kò ja ogun rárá. Ẹ̀yin ẹ ṣáà tọwọ́ bọ inú pọ́kẹ̀tì yín. Kádébóyè máa wà nú èsì kí gbogbo ẹ̀yin top kìíní máa tí ó bá jẹ́ one man of God, just one out of numerous of you tó ń gba gbogbo owó jẹ lórílẹ̀-èdè yìí. Only one man stood